Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Mo kí yín lọ́kùnrin àti lóbìnrin ní gbogbo àyíká yìí tí ẹ ti ń gbọ́ mi. Orúkọ tèmi ni TMP, Traditional Medicine Practitioner, Alhaj Adéagbo Kamaldeen Raji, tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Hakikat Global Investment Nigeria Limited nílùú Òṣogbo. Mo fẹ́ fún yín ní egbògi tí ẹ máa lò gẹ́gẹ́ bí ìlú ṣe le lásìkò yìí tẹ́lẹ̀ máa fi rìnnà fẹ́yìn tí ẹ máa ń rin ọ̀nà àbẹ́yìn tí àwọn èèyàn máa ń dún mọ̀wúrú mọ́ bóyá á dá wàhálà alẹ̀ sí lọ́rùn, á lù ú, á lọ nà á ṣe wá á sẹ́yìn. Inú tí kinní kan bá lé ilẹ̀ náà ni ó fi lé. Ẹ gbìyànjú ẹ lọ ṣe iṣẹ́ yìí. Ẹ mọ́ dáwọ́ èèyàn lóhùn o. Àwọn tí ò ní ẹ̀kọ́ kan tí wọ́n sọ pé kò sóògùn, kò sí kinní kan. Kò sóògùn, kólà àwùsù bàbí fálákì àti kólà àwùsù bàbí náà tọ́lọ́ ń sọ kalẹ̀ fún ṣẹlá Muhammad sallallahu alaihi wasallam. Ààyè ibi tọ́lọ́ ti ń sọ̀rọ̀ fún Ànábì bàdà bisimilahi pé ẹwà mi ń ṣàrí náà fáńsá ti fìlà ọkọ̀t. Ìrẹ́ Ànábì bẹ̀mí kí n lọ bọ́ lọ́wọ́ àwọn tí pọ̀fọ̀ fìlà ọkọ̀t sínú wo. Bó wọ́n ṣe mọ̀ pé wọ́n ọmọ ọbẹ̀, bó wọ́n ṣe mọ̀ pé wọ́n ń pọ̀fọ̀, ẹ lọ́wọ́ inú Quran, ẹ lọ́wọ́ transliteration. Ẹ rí mẹ́nu Quran, kò sí ìrántí èso oògùn. Haúsá wọ́n ń so oògùn, Ìgbò wọ́n ń so oògùn. Ẹ wo ìyẹn kọ́ ni mo fẹ́ sọ. Tẹ́nìkan bá ti máa ń sọ patra, historical patra ló ń sọ yẹn, historical fallacy. Ẹ má dá lóhùn, kò ní làákàyè ni, kò kéwú, kò tún mọ̀wé, kò tún wá ké ayé, kó jẹ́ ká sàn nídìí. Yọ́ mọ̀ páyé ń bẹ. Ẹ wo ọ̀wọ̀ ni mo fẹ́ fún yín o. Tẹ́lẹ̀ máa fi rìnnà tí ó sì máa bẹ lára yín ní gbogbo ìgbà. Òótọ́ Ọlọ́run ló ń sọ̀yàn, ṣùgbọ́n àwọn bàbá wa wọ́n ké wọn lákọọ́lẹ̀. Wọ́n ní oògùn ló ní ọjọ́ kan ìpọ́njú, ẹbọ ló ní ọjọ́ gbogbo. Téèyàn bá lè ṣiṣẹ́ yìí, wàláhì yóò dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ lọ ṣe. Ìjọba máa ń travel, tàbáyà rẹ máa ń já tó bá ń lọ ibì kan, tàbí nǹkan bá ń ṣẹlẹ̀, ẹ sí ẹnu ẹbẹ lára yín. Kí lẹ lọ ṣe? Ẹ lọ wá òkété ààyè, kò bá jẹ́ akọ, kò bá jẹ́ abo. Ẹ gé ìrù rẹ̀ níbi funfun, níbi tó funfun yẹn ni kẹ́ ẹ ti gé. Ẹ lè fòkété yẹn sílẹ̀, ẹ sì lè pa kẹ́ ẹ lò fún nǹkan míì. Tẹ́ bá ti wá gé tán, ẹ yọ níbi tó ti funfun yẹn, ẹ bọ́ awọ yẹn kúò nínú rẹ̀. Ihò tó wà nínú rẹ̀ yẹn, ẹ wá wọ ẹyọ atare 9 fún ọkùnrin. Ẹ wá máa sọ atare kọ̀ọ̀kan sí. Atare kọ̀ọ̀kan ẹ máa sọ sí. Náà tó bá ti póbìnrin ló fẹ́ lò, atare ẹyọ 7 lẹ́ẹ̀sọ sí. Ẹ wá lọ sá sínú oòrùn kọ́kàn gbẹ. Ẹ sá sínú oòrùn kó gbẹ díẹ̀ bíi wákàtí 2, 3, 4. Ẹ wá ẹ̀fẹ̀ òwú, cotton wool. Ẹ wá sọ ìrù tí ẹ fi ẹyọ atare sínú rẹ̀, ẹ fi sínú rẹ̀. Ẹ wá òwú dúdú àti funfun kẹ́ ẹ fi wé. Ó ti di oògùn nìyẹn. Àṣẹ ti gùn nù. Ní agbára Ọlọ́run, ẹ̀yin kété níbí iṣẹ́. Gbogbo nǹkan tí ó bá máa ṣẹlẹ̀ láyé láburú, ọ̀kan kan ò ní ṣe kò ń gẹ ẹ̀yin lẹ́yìn lólobéso. Ẹ̀yin òkú là fọ́gbá, ẹ̀yin ejò là kó họ. Ẹ gbìyànjú kẹ́ ẹ ṣe wò. Kò ní ọ̀fọ̀, kò ní nǹkan kan. Ẹ kàn rọra mú ni. Ẹ máa fi péènì dé mọ́ra tẹ́ ẹ bá ń lọ síbì kan. Kí wá ṣe pé kó rí kán máa sádà níbì kan kó kọrí síbẹ̀ o. Tàbí kán máa yìnbọn. Tàbí kó wò pé ọ̀wọ́ ti wà lára mi, ó ti wà nínú mọ́tò mi. Kó wá mutí yó, tàbí kó wá máa wa ọkọ̀ lọ́nà tí ò tọ́. Ọlọ́run ò fẹ́. Tọ́lọ́run bá ń sọ ẹ̀, ìwọ náà máa sọ̀rọ̀ rẹ̀. Ẹ mú gbàgbé TMP, Traditional Medicine Practitioner, Alhaji Adéagbo Kamaldeen Raji lórúkọ mi. Nọ́mbà mi is 080 371 99363. 080 371 99363. Ẹni tó bá fi iṣẹ́ yìí ṣiṣẹ́ ẹbú, Ọlọ́run ó mú. Àwọn alálẹ̀ yóò bó mú. Àti pé mi gangan mo fẹ́ ẹni náà lé Ọlọ́run ọba àlekè ọlá lọ́wọ́. Ó dára púpọ̀. Ẹ gbìyànjú kẹ́ ẹ dán wò. Mo ṣe, ìgbà tí mo ṣe kò rí bẹ́ẹ̀. Ó kù lọ́rọ̀ rẹ̀. Ó kù lọ́rọ̀ rẹ̀. Tọ́lọ́run bá ti yọ̀ǹda fún ọ tó bá ti rí ṣe. Barika. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.